ẹ kú dédé wòye ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín a ní ẹ kí ń yé kọjá àyè yín 85% àwọn ọkùnrin tí wọ́n níyàwó nílé wọn ò lóko wọ́n ti kúkó wọ́n ti kúkó àwọn ọkùnrin tó wà ń ta tí wọn ò tí ì fẹ́yàwó àwọn olóko wọn ń ṣiṣẹ́ jù 85% ọkùnrin tó níyàwó nílé wọ́n ti kúkó ìsídà kí bùkátà kú oko wọn kí ìwà ìyàwó pé wọn láyọ̀ kó kú oko wọn kí stress kó kú oko wọn but tó bá tiẹ̀ wá láyọ̀ pẹ̀lú ìyàwó tí wọn ò ní bùkátà tí ìyàwó ò bá free wọn tó ṣọ́ wọn lọ́wọ́ tó ṣọ́ wọn lẹ́sẹ̀ there's tendency pé kí oko wọn kú there's possibility pé kí oko wọn kú nǹkan tó mú mi sọ̀rọ̀ yìí ẹ jẹ́jẹ́ mú mi nǹkan tó mú mi sọ̀rọ̀ yìí ó ní pé ẹnìkan lọ sọ lórí platform mi nígbà tí mo ní ìwọ ìyàwó ọ̀rọ̀ ẹ lè má jẹ́ priority ó lè jẹ́ ọ̀rọ̀ family gan bùkátà family ń gbà mí ó lè jẹ́ priority ju bùkátà ìwọ àwọn ọmọ ẹ lọ wọ́n ní àwọn gbà bẹ́ẹ̀ o but bùkátà àlè ò gbúdọ̀ jọ priority o irọ́ ló pa bùkátà àlè lè jẹ́ priority ju bùkátà ìyàwó lé lọ ó depend lórí bí àlè bá ṣe dúró fún ọkọ tó bá jẹ́ pé àlè ló ń jẹ́ kí ọkọ sì rántí pé òun ní oko lábẹ́ tó bá jẹ́ pé àlè ló ń rẹ ọkọ lẹ́kún nígbà tí ọkọ bá ń sunkún tó bá jẹ́ pé àlè ló ń bo àṣírí ọkọ nígbà tí àṣírí ọkọ bá fẹ́ tú tó bá jẹ́ pé àlè ló ń mú inú ọkọ dùn nígbà tí blood pressure ọkọ bá ti fẹ́ lọ sókè ọkọ á gbọ́ bùkátà àlè kó tó gbọ́ bùkátà ìwọ tó wà nínú ilé ìwọ tó wà nínú ilé lè wà nínú ilé bó o lè má jẹ́ ayọ̀ àbí ọkàn ọkọ o lè má jẹ́ ẹni tó rọ̀bànújẹ́ ọkọ o lè má jẹ́ ẹni tó mú ẹkún ọkọ tó nu ẹkún ọkọ nù àlè lè jẹ́ priority nǹkan tí àlè máa gbà lọ́wọ́ ọkọ sì lè sáré gbálẹ̀ because àlè lè jẹ́ olùgbàlà ọkọ kí ìwọ dẹ̀ jẹ́ olùbáyé ọkọ jẹ́ so nígbà míì àlè lè jẹ́ priority lọ́dọ̀ ọkọ ju ìwọ tó jẹ́ ìyàwó ilé lọ nítorí pé tẹ́ ẹ bá wo ìtànsìn majority ọ ni àwọn tó kú oko níta àwọn tó ti marry nínú ilé ni tí bùkátà ò bá pa oko wọn ọ̀rọ̀ burúkú á pa oko wọn wàhálà obìnrin á pa oko wọn òbò obìnrin kan á pa oko wọn kò sí nǹkan tọkùnrin fẹ́ fi kún kò sí ọkùnrin tó ń dóòbò kan ní every time tí kò ní kúkó òun ló fi fàtẹ́ pé àwọn married men tíyàwó wọn gbógun tì wọ́n tíyàwó wọn lọ ń bá àlè wọn jà tíyàwó wọn ò jẹ́ kó jáde tíyàwó wọn sọ wọ́n di kinní wàláì wọn lè ní kò sí ọkùnrin tí ìyàwó ẹ̀ tó grab báyìí tí ò jẹ́ kó breathe tí kò ní low self esteem ara àwọn nǹkan tó ń boost esteem ọkùnrin ni wípé kó lè bọ́ta bá obìnrin mi sọ̀rọ̀ kó lè bọ́ta ara nǹkan tó ń jẹ́ kí ọkùnrin mọ̀ wípé òun ò tí wà caged ni pé kó lè bọ́ta obìnrin tó bá nà ìyàwó ilé ẹ̀ pa kó lè bá sọ̀rọ̀ ara nǹkan tó ọkùnrin ò kí ń fẹ́ kóun feel wípé wọ́n ti take freedom òun away from him òun ni pé kó lè bọ́ta kó lè dóòbò tó bá wù majority àwọn ọkùnrin tó kú kó married men ni wọ́n majority àwọn ẹni tí wọ́n sì ń survive tí oko wọ́n sì ń survive nínú ilé àlè ló ń gbé oko wọn ẹni wọ́n dẹ̀ ní ibi tí ìṣúra mi bá wà ibi tí ọkàn mi bá wà ibẹ̀ ni ibi tí ìṣúra mi wà lọ́kàn mi máa gbé ẹni tó àlè tó bá mú inú ọkọ dùn ó máa stand priority ju ìyàwó lé lọ ìwọ ìyàwó lé gan o lè má tò sí number 2 nínú bùkátà ọkọ pẹ̀lú ọmọ ẹ̀ àlè lè kó number 1 ó lè lálè mẹ́ta kó jẹ́ pé àwọn àlè mẹ́ta yẹn ló máa kó number 1 number 2 number 3 kó jẹ́ pé lẹ́yìn àwọn mẹ́ta yẹn ni wọ́n ṣẹ̀ mọ́ wá tó wọlé nítorí ẹ̀ ni ìwọ obìnrin lọ bí rẹ léèrè níbo ni position ẹ lọ́dọ̀ ọkọ ẹ níbo ni position ẹ nínú ọkàn ọkọ ẹ evaluate ara ẹ jókòó kówó rẹ pé ṣé ìwà ẹ ṣó gbé number 1 position ṣé dídúró tí tó dúró tí ọkọ ṣó mú number 1 position ṣó mú number 2 ṣé fi mú ọkọ nínú dùn
ṣó mú number 3 position fúnra rẹ̀ evaluate ara ẹ̀ fúnra rẹ̀ assess ara ẹ̀ kó tó wá sọ tó bá ti assess ara ẹ̀ ó mọ bó ṣe máa assess ara ẹ̀ nínú ìwà nínú ọ̀rọ̀ sísọ nínú à ń gbóbò fúnyàn nínú oúnjẹ nínú ìtọ́jú nínú mímú ní èèyàn dùn around ẹ̀ tó bá ti wá assess ara ẹ̀ fúnra rẹ̀ fún ẹ ní position kó tó wá lè sọ wípé tí kankan bá ṣẹlẹ̀ lẹ́ni ọkọ mi á mú àlè ọkọ mi á mú mi kó tó má lè ẹ má tọ́ra yín ẹ̀yin ìyàwó lé ọ̀pọ̀lọpọ̀ ọkọ yín wá mú àlè kan tó mú yín àlè ni ẹ̀mí ọ̀gá tó gbé ọkọ yín ní dúró ọ̀pọ̀lọpọ̀ yín máa ń rò bí ẹ̀yin tẹ́ wà nínú ilé lẹ́ ń jẹ́ kọ́kọ́ mí ẹ̀yin kọ́ lẹ́ ń jẹ́ kọ́kọ́ mí so bùkátà yín lè má jẹ́ priority ní ọ̀dọ̀ ọkọ so fún ìwọ tó béèrè question yẹn pé kò ń ṣe pé àlè lè jẹ́ kọ́ àlè lè kó number 1 number 2 kí wọ́n kó number 4 but mo fẹ́ kó mọ̀ wípé kò sí nǹkan tí àwọn ọkùnrin married men ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ kú kó bẹ́ẹ̀ bá lọ lo pokípokì tẹ́ ẹ lo gbogbo ẹ̀ á ṣiṣẹ́ for some time after kò tún ní ṣiṣẹ́ mọ́ òun ló fi jẹ́ pé gbogbo married men tí ò bá ti ní freedom láti lè kọwọ́ bòbò láti lè finger òbò láti lè gbé ọmú after tó má marry tán ó máa ní low self esteem okó ẹ̀ dẹ̀ máa tètè lọ lédè àwọn tí wọ́n lè má ṣe làwọn tí wọ́n bá ti ń dàgbà kó ọkùnrin tó lè máa experience pé okó òun kú after tó bá marry ó yẹ kó ti máa wọ bí 60 65 kó tó máa experience pé okó òun ò ṣiṣẹ́ dáadáa mọ́ but ọkùnrin tí tó bá ti jẹ́ kí ọ̀rọ̀ religion anything kó pa self esteem ẹ okó ẹ̀ máa kú tògótògó ni okó ẹ̀ máa kú kó tó di wípé ó délẹ̀ ìlérí so mi ní kẹ́ má ṣe show fún mi o alala kò kàn mí but àlè ó lè kó number 1 number 2 number 3 kí wọ ìyàwó ilé kó má tiẹ̀ ní number mu kó tó wá sọ̀rọ̀ lọ evaluate ara ẹ̀ pé ìyàwó ló kọ sọ́kọ tó bá wá dá ká má rírú ẹ̀ rí tí ọkọ wá ń dú ẹ tó dẹ̀ yẹ pé o mọ̀ pé ó dá bò tó kó ọkọ ò ṣiṣẹ́ kó mọ̀ wípé in tó ń ṣẹlẹ̀ sáwọn ará bí tó kó wọn ò kí ń ṣiṣẹ́ nígbà tó má ti jókòó lórí òbò kan ó ti ń ṣẹlẹ̀ sọ́kọ ẹ̀ ẹ lọ ṣe show fún mi o alala mi ò rí yín kò kàn mí ó dàbọ̀.